Olúṣẹ́gun Akọ́láwọlé dé mo fẹ́ kọrin ewì síta aráyé. ọkọ̀ Ọpẹ́yẹmí dé wọ́n sì kọrin ewì sétí èèyàn gbogbo. ọmọṣọ́ ẹ̀tàn ọ̀rọ̀ coronavirus jẹ mí lógún, mo sọ dorin kó lè yé kó wá gbogbo wa. bóyá bí n bá fi forin kún wẹ́lẹ́wẹ́lẹ́ ó lè yé gbogbo wa dáadáa. ìdí ni pé ọmọ èèyàn kì í gba kádàrá bọ̀rọ̀bọ̀rọ̀. ayéjódáyé kan ọ̀tọ̀ ló bá dúró. Olúṣẹ́gun Akọ́láwọlé kòrónà ló délé ayé ńlódógún. àrùn tá a fojúré náà ló ń fẹ̀ṣẹ́ ní gbogbo ayé bá dùbúlẹ̀ àìsàn lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ ó ṣe. kòró wọlé ayé ńlọrọ̀ bá dé o. bó ti ń pa dúdú ló ń pa funfun títí dórí kànáńkì ní kòró ògbẹ́bẹ̀. ó pa baálé ilé táyà tọmọ. ó pa ìyá àgbà tí ń bẹ níkà níyẹ̀wù jẹ́jẹ́jẹ́. kòró ló gbayé kan ní àbọ́lọ́hún ọba ni ẹgbọ́n ṣé fáírọ́ọ̀sì ló ń jagun àbẹ́dùmarè. bá a ti gbọ́n tó láyé ọgbọ́n kí la rí dá. àní bá a ti pọ̀ nímọ̀ tó wáyà mí tó ṣé mọ̀ wá o ti dòmùgọ̀ kálẹ̀. gbogbo ọlọ́gbọ́n ayé wọ́n dọ́gbọ́ndọ́gbọ́n títí tí ipá gbogbo ẹni ti pin. àwa mọ̀ títí tí a ò rí mọ̀ gbogbo alágbára ti ṣeré agbẹ́jẹ́mọ́wọ́ ipá ti pin lọ. àtàwọn tí ń pé àfẹ́mi ni ńlàdó kòró ti búgbàmù mọ́ lọ́wọ́. ó ṣe olórí ilé funfun wá dòpè kalẹ̀ pátágbá. ẹnu wọn wọ òkúrọ́kúta wọn sì pin po. àṣẹlẹ̀ ayé lè rí báyìí pekulé lè gbọ́ kó sọ fún toko. n ò mọ̀ pájá alẹ́ lè já kó tún já toko lọ. kòró délé ayé sì yí bìrì ó dòbírí po ilé palọ́lọ́ oko dá késekése. ọjà ìlú òṣè ná mọ́ eku ẹyẹ lókù tó nájà oko. ọmọ èèyàn ò rọ́jà ná mọ́ ewúrẹ́ lókù tí ń tà tí ń rà. nǹkan délé ayé o ogun kòró lókù tá à ń wí nílé ayé yìí. ayé wa dorí kodò bí òbẹ̀. ayé dòbírí po ayé ń yí lọ. ẹ wá wo mi lẹ́ngbẹ́ bí wọ́n ti kú tí wọ́n ti ṣán lọ ó ṣe. alárùn tá a fojú rẹ́ náà ní ṣẹ̀tẹ́. ohun àfọwọ́bí ń tí mú wá dìgbà ó dolo gòmùgòmù mọ́ wa lọ́wọ́. bó ti ń yọru nímú ló ń yọru lẹ́nu. bó ti ń pọmọ ọwọ́ ní ń pa màjèsí ní ń pa àgbàlagbà tí ń bẹ ní káà níyẹ̀wù. Olúṣẹ́gun Akọ́láwọlé mo lówó ọmọ aráyé. ọkọ̀ Ọpẹ́yẹmí bó o bá láya méjì kó okùn kan lóorun. ṣe bóun ló dídẹrẹ́ àwúrẹ́ kò tọ́ wí. láyé kòró mo ní bó o bá láya méjì ó fi kan ránṣẹ́ sílé wọn ni. ìyà ń jẹ dúníyàn tó pọ̀ tó lílọ bíbọ̀ ò sí mọ́ kárìnkápọ̀ kì í yé èèyàn mọ́ ikú ní mú pa ni ó ṣe. ọ̀pọ̀ èèyàn ò sì jẹ́jọ̀ mọ́ ọ̀mọ́ kóńkó jábẹ́lẹ́ láyé kòró gbà. onílé ń gbélé olóko ń gboko ọlọ́nà sì gbọ̀nà kankan. ató olúgbokùn tí ń gbọ̀nà kankan ò sí mọ́. bẹ́ẹ̀ bá rìn pọ̀ yóò fàjọ̀gbọ̀n ni jọ̀gọ̀dì ni ó fà lẹ́sẹ̀. àkúkú ti sapá ipá wa ti pin gbogbo. a ti gbìyànjú ọ̀rọ̀ títí apá wa ò sì ká nǹkan kan. a ti jálé agbọ́n a ti fọwọ́ rugi oyin a ti kan jọgọdì lórílẹ̀‐èdè àgbáńlá ayé gbogbo ayé pátápátá ló rugi oyin. àtòyìnbó Amẹ́ríkà àtèèyàn dúdú títí dé Yúróòpù máfíríkà mọ́ Kàrẹ́bíà gbogbo ayé pátápátá ni wọ́n ń kọrin. gbogbo èèyàn ló ń sùfẹ́ àgọ̀yìn ayé ti kẹ́ran. mo dúdú ò kàn tí dúdú pupa ní kòró ń kàn. gbogbo àgbáyé ti já sírònà kan wàyí. ayan wa ti mẹ́yìn lélẹ̀ ipá ti pin ekòló wa ti tẹnu bọyọ̀ ó ń jòwèrè. ó dájú pé Èdùmàrè ló lè gbà wá adániwálé ló lè gbà ní. ọ̀dọ̀ ọba Èdùmàrè ní ká ṣẹ́rí sí kó kọ́ gbogbo onímọ̀ lọ́nà tá ó gbà.
Ṣẹ́gun Ṣóẹ̀tàn Èdùmàrè nìkan ló lè gbà wá, àwáwí kọ́ mo mọ̀ bẹ́ẹ̀ ni. bá a bá fòdìndà agbádá bomú tá a ṣanṣẹ́ láṣẹ̀jì rẹ̀ tá a wá rèdè yìí lọ fọwọ́ wa. ẹja rántí polúwa wa kábíyèsí ọba kọ́dá yìí aṣẹ̀dá. ẹgbẹ̀ẹgbẹ̀rún sánítáísà ò tó nǹkan kan nínú oore tólúwa lè ṣe fún wa. kábíolú ayé kábólúwa wa kó bá wa dáwọ́ bí kábèdùmàrè kó bá wa dáwọ́ àbìlù dúró kó kọ́ wa lọ́nà tá ó tọ̀. ọkọ̀ Ọpẹ́yẹmí mo níjà jíjà ò lè ràn án. Ṣáínà ló ti wá, wọ́n mọ̀ ní ẹja jáwọ́ nínú àpọ́n. k'Amẹ́ríkà ó ké pèdùmàrè, k'Áfíríkà ó ké pè é, k'Éṣíà ó ké pọbalú ayé, kí gbogbo wa pátápátá kábẹ́ olúwa wa. bó bá pẹ́ títí olúwa tọ́ wa sọ́nà tá ó tọ̀ ni. mo mọ̀ pé láìpẹ́ èsì ayọ̀ ń bọ̀ wá tí gbogbo ayé jójójó tá a sì kọrin re nínú olúwa. àní ẹja képe yárábì lókè. Ṣẹ́gun ọmọ Ṣóẹ̀tàn ọkọ̀ Ọpẹ́yẹmí mo ní ó yá o, ọ̀rọ̀ kàn yín. ẹ̀yin olórí Nàìjíríà ni mò ń bá wí, ẹ̀yin olórí wa gbogbo. yegede wá yegede wò ó, àbùṣebùṣe kò tán bí. bó bá ṣe pé ẹ lè sá lọ ni ó dájú ṣáká pé ẹ ó ti lọ. àní ọ̀rọ̀ wa bẹ́yìn yọ ọ̀nà òsì ló jẹ́ kẹ́ ẹ jókòó sì dáhùn. ọ̀nà òsì o, okùn tí má parò ó ti di kú ọ nínú oko, ṣé ẹ rójú ayé yín àbẹ́ òrí. ìbalùwẹ̀ tẹ́ ẹ kọ́ kalẹ̀ tẹ́ ẹ pè lọ́sibítù ilé ewúrẹ́ gbogbo tẹ́ ẹ kọ́ lọ, kòró wá dé gbogbo yín pátápátá ń gbọ̀n létè. ẹ̀kọ́ ló yẹ kélé yìí ó jẹ́, gbóhùn tá a bá gbìn la ó kà á. ẹ tọ́jú ilé kẹ́ ẹ yé sá lọ. ìlú òyìnbó tó dára wọ́n tún bẹ̀ ṣe ni mò ń wí. oníṣègùn ń bẹ nílẹ̀ yìí tó dángájíá. omilẹ̀ngbẹ̀ ni dókítà àti nọ́ọ̀sì ọlọ́pọlọ tí ń bẹ lábúlé wa. ẹ bá wa tún gbogbo ilé ìwòsàn ṣe, kẹ́ ẹ bá wa kó oògùn síbẹ̀ dánwò. ẹ jẹ́ agbájúmẹ́tò ìlera Nàìjà, ẹ jẹ́ agbájúmẹ́tò ẹ̀kọ́, ẹ jẹ́ atọ́jú ilé nítorí ìdágìrì ni kòró ti jẹ́ ó yé wa pé kóńkó jábele láyé fẹ́ máa ṣe. kálukú ló ń tibodè ni ò jẹ́ ẹ̀rọ náà lọ, ẹ jẹ́ atúnlé wa ṣe, ẹ bá wa kó oògùn sọ́sibítù dánwò. tọ́ ọkọ̀ Ọpẹ́yẹmí mo fẹ́ sọ̀rọ̀ wàyí. àtẹ̀yìn tẹ́ ẹ kówó ọsibítù náà àtàwọn tí wọ́n kówó kòró sápò, ìkorokòró ni ó pa yín tayatọmọ, mo mọ̀ bẹ́ẹ̀ ni èpè kọ́. oúnjẹ tí wọ́n ní kẹ́ ẹ fara lé kẹ́ ẹ fara oko, níbo ni wọ́n gbé sá lọ. ó ṣe wọ́n ní kí wọ́n fún wọn lóúnjẹ, wọn ò kú fún wọn lóúnjẹ ọ̀hún. ẹni wọ́n ní kí wọ́n fún lóúnjẹ, ẹ̀rín pa mí títí tí búrẹ́dì àgàgà ni wọ́n ń fún gbogbo wọn. ìrẹsì tó ti bu látọdúnmọdún látòṣù àìmọye níjọba àpapọ̀ gbé kalẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ pín fún mẹ̀kúnnù. oúnjẹ tí wọ́n ní kẹ́ ẹ fún mẹ̀kúnnù àníbo ló gbà sẹ́. ẹ̀yin kan lọ̀rọ̀ sí tẹ́ ẹ kówó àdéhùn sápò ikú ń bọ̀ wá. gbogbo ìgbà tẹ́ ẹ bá ń dájẹ ráìsì gbogbo òlú, fáírọ́ọ̀sì ni ó pa yín tayátọmọ. àdánwò ni ó sì pa yín run, àtẹ̀yin gómìnà tẹ́ ẹ purọ́ mọ́kòrò, tẹ́ ẹ gbowó tabua lọ́wọ́ àjọba àgbà ńlá ayé. èpè ìlú ni yóò pa yín, mo mọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ò bá náwó síbi tó yẹ, ebi ń paráàlú, ara ni wọ́n, kí ló dé tẹ́ ẹ fi ń fayé ní gbogbo wa lára. kòró ti fọ́lé ó ti fọ́ko, àlàáfíà tún wá ń fi fíafíà awítà ìwí. ọ̀gá Kogi ní kò sí kòró lábàá tiwọn, abunú lórí wa. èèyàn jẹ́ ọ̀dọ́ kò ní kó níláárí ọgbọ́n, bó bá ti jó nínú bu àbùṣebùṣe ni. wọ́n ń ṣètò àti dènà kòró lẹ́kọ̀ọ́ ní pọ́tà níbi gbogbo, kílẹ̀ kọ́ ní Kogi gan-an kẹ́ ẹ wá sọ fún wa. ẹ jọ̀ọ́
ẹ lọ wètò Adéọlá Fáyẹ̀hùn ẹ sì lanu dẹrẹ ni òṣì pọ̀ ní Nàìjíríà ó pọ̀ lápọ̀jù. Olúṣẹ́gun ọkọ̀ Pẹ́yẹmí mo tún ẹjẹ́ ń bi yín. Èmi ò mọ̀ bóyá fáírọ́ọ̀sì kòró ó ti kó wọnú ọpọlọ ní Nàìjíríà ni àgàgà láàrin àwọn ọmọ Yorùbá ọmọ aládé kí ló dé. Torí kò yé mi mọ́ ohun tó ń ṣẹlẹ̀ lábà wa. Tí ládéládé ò kúnjú mọ́ ọba Yorùbá ti wá di nǹkan yẹpẹrẹ. Èèwọ̀ ń ò gbọ́rú ẹ̀ rí pé wọ́n ń purọ́ máya ọba. Èmi ò gbọ́rú ẹ̀ rí pẹ́nìkan lè gbójúgbóyà kó máa purọ́ o pé olórin alágbe lásánlàsán ń fàyà kábíyèsí àṣà Yorùbá ti wá bàjẹ́ jìnnà ó ṣe. ọkọ̀ Pẹ́yẹmí mo ní ẹ má dánrú ẹ̀ wò mọ́ òrìṣà làwọn ọba Yorùbá wọn ò ṣe é rí fín Adéyẹmí Aláàfin kì í ṣààbò èèyàn odindi ẹni ní. ẹ yé ṣàròyé àgbà mọ́ Aláàfin ọba wa ní onírìṣà ọba wa ní ẹ jẹ́ káyé ṣe túláṣẹ́ ọ̀rọ̀ ẹ jẹ́ ayé ṣe tánà dí ọ̀rọ̀ gbogbo. Wọ́n wí pé ta lọ́ba aládé tó ga nínú gbogbo wọn. Mo ní bó bá ṣe pé ìbí òtẹ̀ Olúṣẹ́gun tó ṣe pé ìbí òwọ́ tó ṣe pé ẹni abálábà lè ṣe baba fún gbogbo wa Ifẹ̀ lórí ìrun gbogbo ọmọ Yorùbá ó tọ́ ká rìnrìn àjò défẹ̀ lọ́dún. Tọ́ mo mọ̀ págbára òṣèlú ń bẹ láàfin Ọ̀yọ́ lé alágbára tó le koko lọ́ba wa láàfin àmọ́ kò tọ́ka ṣáátá onírìṣà tó jó lórí fún gbogbo Yorùbá gbogbo arọ́ba fi ń pátá ẹ lọ sinmi agbájá bó bá sì dẹ́ta ìnímọ̀ ló ń fa sábàbí ẹ jẹ́ ké pa àwọn ọ̀jọ̀gbọ́n òpìtàn kí wọ́n wá pè wá nítàn ẹ jẹ́ ké sí ọ̀jọ̀gbọ́n Tóyìn Fálọlá òpìtàn tó dángájíá ẹ jẹ́ ké sọ́jọ̀gbọ́n Saheed ọmọ Adérìntọ́ àní ẹ jẹ́ ké sí Rashidi ọmọ Ọláníyì kí wọ́n wá ní wérewére kí wọ́n wá pìtàn ọgbọ́n fún wa kì í ṣe wèrè táwọn aláìnírònú ń fọ̀ létè. bá a fẹ́ bá a kọ̀ ayé ti yí padà ayé ti dòpòórú. ibi ayé bá tẹ̀ sí la ó sì tẹ̀ sí gbogbo ará adé yí pátá ẹ máa bomi mu. ẹ bò mú yín bẹ́ẹ̀ bá fẹ́ wọlé bẹ́ẹ̀ bá fẹ́ jáde. ẹ gbóhùn ẹnu mi pàkété mo ní ẹ máa bomú yín ní gbogbo. ẹ̀yin èrò pàpọ̀ tí tó fi dé fìdítì níbi àfìdítì sí. ẹni bá fẹ́ wúkọ́ ẹni ó fọwọ́ bẹnu. èèyàn tó bá fẹ́ sin ẹni ó dàgúnpá bomú. ẹ wí fara Madison tó fẹ́ sin ẹni kí wọ́n sún síwájú kí wọ́n máa sin lọ. ọkọ̀ Pẹ́yẹmí mò ń wí kíkó wá kó ṣèmọ́tótó lé ká ṣèmọ́tótó òde ni. ẹ jẹ́ àgbà kìlọ̀ ká fìdí mọ́lé coronavirus ò sì ní mèèyàn kọ̀ọ̀kan. torí bó ti ń pa dúdú ló ti ń pa funfun. ẹ tún máa mumi dáadáa. ẹ má jókòó rẹ̀gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ bá jẹun tán kẹ́ ẹ ṣeré ìdárayá. ẹ jọ̀wọ́ ẹ yé bọwọ́ mọ́ ẹsẹ̀ ló kù tá ó máa bọ̀. bẹ́ẹ̀ bá rẹni tó ń wúkọ́ léraléra ẹ máa fura. bírú olúwa rẹ̀ bá ń wúkọ́ tó ń pòfóló ẹ ránṣẹ́ pé dókítà kó bọ̀. ẹ̀yin ọlọ́jà mo bẹ̀ yín ẹ yé fi tọ́ sọ́wọ́ kawó mọ́. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ẹ dọ̀rá bọjà lọ́jà wa lágbára olúwa a ò ní lùgbàdì àrùn. ẹ má gbàgbé pé kárìnkápá ò sí mọ́. àdárìn lórin táyé wa ń kọ lẹ́nu. ẹ̀yin ìjọba ẹ sì jọ̀wọ́ ẹ ṣètò tó gúnmọ́ nílẹ̀. ebi ń pa gbogbo èèyàn nílẹ̀ yìí ó pọ̀ lápọ̀jù. àtàbàràpá àtakọ àtabo àtọmọdé ebi ń pa gbogbo èèyàn ebi ń pa mùtúmùwà ni. àwọn aráàlú la dìbò yàn yín mo ní ó tọ́kẹ́ ṣíkà àdéhùn. ẹ jọ̀wọ́ o ẹ bá wa ṣíkà àdéhùn nílẹ̀ yìí. wọ́n ní wọ́n ti wá mọ́lé ẹ̀yin aráàlú ẹ yé pariwo nígbà wo ni wọ́n fẹ́ ṣí wa nítorí tiwa ni. ìjọba ẹ ṣètò ìrànwọ́ fáwọn tẹ́ ẹ tì mọ́lé kí wọ́n lórí oúnjẹ jẹ. ẹni ebi ń pa ó ti kú lẹ̀ kíkú tó dé.
ebi lè pani kú kárùn ó tó pààyàn sẹ́. Ẹ jọ̀wọ́ Ṣẹ́gun ọkọ Pẹ́yẹmí mò ń ṣàlàyé ọ̀rọ̀ ni. Tọ́ Olúṣẹ́gun ọmọ Ṣóẹ̀tàn ọkọ Pẹ́yẹmí ń ó ṣe kọ̀ ọ̀nà bí àgbẹ̀ fọkọ́kọlẹ̀ lébè lábà wa. Lágbára Èdùmàrè kòró ò ní pani, gbogbo oníṣẹ́ ọwọ́ ẹ ò ní lùgbàdì àrùn. Ẹ̀yin náà sì mọ́ dókítà ẹ kú iṣẹ́ o. Ọba òkè á dáàbò bò yín. Ẹ ò ní dorí olórí káwòdì ó sì gbé tiyín lọ. Ẹ̀yin òbí tó dolùkọ́ àpàpàǹdodo ẹ kú iṣẹ́ ọmọ. Ikú ò ní pa yín tọmọtọmọ, àwòyè l'Èdùmàrè ó wò wá. Olúwa ń bẹ, lágbára Ọlọ́run àwa la ó kù lẹ́yìn kòró. Àmín. Ṣẹ́gun ọmọ Ṣóẹ̀tàn mo ló dìgbà kan. Káfíńre pàdé tó bá dọjọ́ míì ọjọ́ re. Ẹ máa fọwọ́ yín kẹ́ ẹ máa bomú yín. Kẹ́ ẹ kúnlẹ̀ lórí eékún kẹ́ ẹ jẹ́ ká pé kábíyèsí Èdùmàrè. Títí tá a fi pàdé lọ́jọ́ míì ọjọ́ re. Olúṣẹ́gun ọkọ Pẹ́yẹmí ló ń wí pé ire wọ̀ nílé gbogbo wa. Àmín Èdùmàrè.